ẹ̀yin online laws ìrọ̀lọ́ ṣé màá tó kọ́ mi ní ṣù ni so rí nǹkan tẹ́ fẹ́ máa post mọ́ ní anything tẹ́lẹ̀ máa fi entertain mọ́ bọ́ ilé onílé lẹ fẹ́ dàrú máa tó kọ́ mi àní ṣù o even I can't wait to see himself ẹgbàá mi pèrè ọlọ ẹni tó ń take care mi tó ṣé fúnra mi post pé máa tó kọ́ mi ní ṣù no many of you people tẹ́ ń sọ sọkúsọ online gan tí gan ojú tẹlòmíì lọ olúkálùkù kàn fi aṣọ bò ó ni ẹ ti stupid wàláì tẹ́ bá rí nǹkan mi post mọ́ bí ẹ rí nǹkan ṣe mọ́ bóyá kẹ́ lọ wá ṣẹṣe post me or understand tó jẹ́ relationship ẹlẹ́ni from one page to another page from one page to another page ṣé mo wá sunkún fún yín ni ṣé kò kọ́ ṣe mí ṣe bí skin mi lélẹ́yìn náà why you tell you people here were so daft gan so kí ni mo tẹ fẹ́ sọ gan kò sí nǹkan tẹ́ fẹ́ máa fi báwo ni kí n sì sọ Yorùbá yẹn lọ kò sí nǹkan tẹ́ fẹ́ máa lò mọ́ láì bóyá portable lẹ fẹ́ máa fi rí followers or whatever ẹ máa tọkọ mi àní ṣú o even I can't wait to see him too ṣẹgbọ́. Why are you even doing live video? Yes, na mo need láti clear ara mi ni now. Why to mama wọn ní béèrè ẹjọ́ lọ́wọ́ ẹni ní béèrè ẹjọ́ lọ́wọ́ ẹlẹ wọn kò máa sọ anything rubbish. Skin mi lele now. Ṣé máa tó kọ mi ní issue ni? Why tẹ́ máa ń sọ rubbish gan-an? Ẹ fẹ́ dálé onílérú ẹ̀yin tẹ̀jẹ̀ wá ń di àmọ̀ yìí o. Ṣé gbọ́? Tẹ carry me go prison mi ò gbà ṣe ẹ jáwọ́ lọ́rọ̀ mi. Mo gbádùn lé mi ò nẹ́ni issue. Mi nẹ́ni issue pẹ̀lú ọkọ mi. Kí wá ní tiyín? Kí ni ti yín bẹ́ẹ̀ ó dà ń pé mò ń bọ̀ ọ́ mo padà bá wá fún yín ní fuji torí mo ṣẹ̀ wá sọ online mo ṣẹ̀ wá rí nǹkan tí Gistlover post you know want anyone explanation yes now mi ò kọ́ mo kọ́ ní kí wá sọ ọ̀nà ọ̀tọ̀ nìkan tó máa sọ káàkiri ọ̀tọ̀ nìkan tẹ́ máa sọ káàkiri ọ̀tọ̀ nìkan tó ṣẹlẹ̀ ẹ máa tọkọ mi àní issue ṣe gbọ́ so ẹṣẹ́ ni tó wà ní outside of country ó fò wá ló wá lù mí because mi ò understand orí gbogbo yín ti burú àtiwọ́ tó ṣiṣẹ́ yẹn títí ẹ̀ ti bàjẹ́ mo mọ̀ ẹ́ o tí ẹ ti bàjẹ́ torí tẹ́lẹ̀ ìgbàdí tí ẹ ti bàjẹ́ tó rí jẹ mọ́ títí ẹ ti bàjẹ́ pátápátá tó rí ibi tó fẹ́ lọ mọ́ o lè sọ pé bóyá kó wá ba image ọmọ lọ́mọ jẹ́ gbàtẹ́ ẹ̀rọ mi mú mọ́ ẹ lè lé mi ibi tí mo wà yìí o. àti gist kò sí kan tó kàn mí blogger kò gbé mi rí blogger ò gbé mi this is my first time the blogger